ṣe ti gbọ́ tuntun yìí eléyìí má lè kínka ìyàwó àbúrò gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa ìyẹn Lizzy Anjorin ti jáde síta o ó ti wá sọ̀rọ̀ fún yèyé mẹ́sọ̀ Lizzy Anjorin ẹ gbọ́ ohun tó sọ. pé mi mọ nǹkan tí mò ń sọ o yèyé mẹ́sọ̀ ọ̀rọ̀ láàrin ó yẹ kẹ́ máa fi dúpẹ́ ni. yèyé mẹ́sọ̀ ó yẹ kẹ́ fi ọ̀rọ̀ láàrin ó yẹ kẹ́ fi lórí òkè kan kẹ́ wá kọjú sí Ọlọ́run báyìí kẹ́ wá máa dúpẹ́ lọ́rùn pé Olúwo máa ṣe é ayérayé ò máa ṣe é kẹ́ máa dúpẹ́ ní mẹ́sàn-án mẹ́wàá kẹ́ máa yìn kẹ́ máa dúpẹ́ ìdí rèé o mo fi lẹ́ máa dúpẹ́ ṣé tó bá ṣe yí pé bẹ́ẹ̀ ṣe ṣoore fún láàrin ńgbà yẹn tẹ́ ẹ̀ fún ní owó tẹ́ ẹ̀ ṣe gbogbo ẹ̀ fún tẹ́ pé bóyá ṣe ń ṣe oore fún kó ló má jọ tán fọ́tà yín tó bá ṣe pé ó padà tán fún ọ̀tá yín báyìí Ọlọ́run gbọ́ bí wọ́n ṣe wá láàrin jáde nìyẹn tí láàrin wà mọ́ tutukutu yóò tẹ̀lé òun ọ̀mọ̀ yín rí ni ebe ẹni tó ìwà láyé ebe ṣì wà láyé ó ń dìnnà ó lè ṣe nǹkan kan fóun yèyé mẹ́sọ̀ Ọlọ́run tí ò wá jẹ́ kí àsìkò tí láàrin jáde tí ò jẹ́ kó bá yín nínú àpadà sí burúkú tí ò jẹ́ kó bá yín nínú ẹrẹ̀fọ̀ tí ò jẹ́ kó bá yín níbi pé ẹ̀ ń tọrọ lọ́wọ́ ọmọdàkejì yín kẹ́ ẹ tó jẹun ọpẹ́ ló yẹ kẹ́ máa dú torí irú láàrin yìí tó bá ṣe wípé ó ti wà nílùú òyìnbó yẹn gan nísà tẹ́ ẹ ṣe fún tó yẹ kó ti wá wà ní abroad yẹn yèyé mẹ́sọ̀ ẹ gbàgbé kú tí ń jẹ́ Àjíkẹ́ àbí bá lè orúkọ láàrin ṣe ń jẹ́ o kò lè mọ̀ yín o kò lè rí iná rí yín o ẹ jọ ṣé irú láàrin yìí ilẹ̀ yẹn gbọ́dọ̀ máa pè ní fámílì ẹ̀ ẹni tó ṣoore fún ẹ torí báwọn kan fún ẹ lówó ó bẹ̀rẹ̀ sí ní sọ kò ṣe nǹkan kan jọ ẹ mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n ń tì ẹ́ lórí ọ̀rọ̀ ìyàwó Arẹjan tó wá jọ ibo ló ti papọ̀ láàrin obìnrin wá for the past 10 years obìnrin gba àrùn kiri láti fi tọ́jú ọmọ abiyamọ ní gbogbo wa o ipa pin woman yìí dẹ̀ wọ́n zù ó ń struggle àti rẹ̀ nígbà tí woman yìí jáde àti rẹ̀ yẹn nǹkan kó jáde wá social media pé ọmọ tí woman yẹn ń gbé kiri ọjọ́ òun ló lè rí ó tọ́ ọmọ yẹn ó ń gba àrùn láti jẹ́ kó ọmọ yẹn wà òkè láyé ara ẹ̀ níwọ̀nba agbára ẹ̀ kò sẹ́ni tó jáde rí tó wá lẹ́yìn ìgbà tí woman yìí jáde kó wá sọ̀rọ̀ igi sí ọmọ tí woman yẹn bí fún Arẹjan yìí pé ọmọ yìí ṣe nǹkan tí ò dáa obìnrin nìyẹn ìgbà tí apá pin ni woman yìí jáde ẹni tó lọ ń dẹ́ ẹ̀fẹ́ lò Ọlọ́run ń lò fún láti ràn lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń kúndùn sí i láàrin ṣé ẹlẹ́wọ̀n ló ń sọ̀rọ̀ pé ṣé pé bàbá ìfọ̀yín báyìí kíní kan jọ tó bá ṣe wọ ni ìwọ tó ń sọ̀rọ̀ pé ṣé pé láàrin fà ṣé wọ́n lè fẹ́ ru láàrin lọ́kọ ṣé o gbàdúrà kó fẹ́ ru láàrin lọ́kọ odidi gòlò tó ọkùnrin níbẹ̀ kan gbé wá sórí social media kan máa tọrọ owó fún láì gé lápá láì gé lẹ́sẹ̀ kan wá máa tọrọ owó fún ṣé o lè fẹ́ ru láàrin lọ́kọ ẹlẹ́dàá mi kọ́ mo kọ́ fáwọn àbúrò mi mo kọ́ fáwọn ẹ̀gbọ́n mi Ọlọ́run ọba tó ní ọjọ́ òní má jẹ́ kí wọ́n fẹ́ ru láàrin lọ́kọ ibi tí sẹ́ńtúrì ta wà yìí ọmọkùnrin tí ò bá kàwé ibi tí ọmọkùnrin 50 years tó ti ní owó lọ́wọ́ tó wọ́n sùn tó lówó lọ́wọ́ ọmọkùnrin 20 years 30 years tó ti ń kọ́ ilé ara ẹ̀ tó ti ń gbé ilé ara ẹ̀ tó wọ́n sùn forí ara ẹ̀ ibẹ̀ lọ́mọ 44 years àbí ọmọ ọdún mélòó ni tó ń gbé wá sórí social media tó ń tọrọ owó ó bímọ ò lè dánmọ tán ìyàwó wà níbi tó wà ó fẹ́ ìyàwó mi ó tún lè dẹnu ara ẹ̀ kó bọ̀ kó yó wọn wá dẹni tó ń tọrọ owó fún ṣọ́ra àwọn tó ń tọrọ owó fún ẹ àwọn yẹn náà bà ẹ́ jẹ́ kò dẹ̀ lọ títí torí pé bó ṣe wà yẹn ìwọ tó kówó fún tó ṣòwò báṣubàṣu tó mọ bó ṣe lè maintain owó yẹn I'm very sure wàá sì tún padà wálẹ̀ kejì pé owó ti tán kò sí bí wọ́n ṣe máa ṣe bolo tí ò ní rùn gbẹ́ ìwà inú ẹ̀jẹ̀ rẹ ò ní lè kúrò ń bẹ́ẹ̀ láàrin kò ní lè kúrò ń bẹ́ẹ̀ ọmọ tí wọ́n bá fowó tọ̀yàn tí ò bá mọ̀ ọ́n lò kò sí bó ṣe fẹ́ ṣe gbogbo bí yèyé mẹ́sọ̀ ṣe fowó tẹ tó rí lò àwọn tó sì dáwó fún ẹ náà wọ́n padà fi ka àbámọ̀ bọnu ni kì í ṣe pé fún bí o ṣùgbọ́n wọ́n á regret pé àwọn dáwó fún ẹ at the end of the day lójú ara ń sìn òun jáde fún ẹ̀gbọ́n ẹ kí wọ́n ṣọ́ra wọn kán ṣe pé kínní láàrin bírò ẹ̀ bá pé mẹ́fà tó bá pé méjì nínú family mọ̀lẹ́bí tó bá pé méjì nínú mọ̀lẹ́bí ẹ̀ mú oore ṣùyàn ṣe mi ìgbàdúrà kan náà kó torú rẹ̀ yìí máwọn àbúrò tèmi bírò ẹ̀ bá pé méjì nínú mọ̀lẹ́bí ẹ̀ mú oore ṣu ọmọ èèyàn ṣe kódà kó ṣe ata ẹ̀ lásán ló jẹ́ sọ́fà tó ti gbé lábẹ́ òrùlé rẹ̀ tó dẹ̀ ti ṣe nǹkan fún ẹ
èbó ní kò tán skul já àgbà bẹ́ẹ̀ kò tó ẹ ṣùgbọ́n òun jẹ epo ó dẹ̀ ń jẹ iyọ̀ ẹ̀ òun jẹ atẹ̀ títí ọ̀ǹtí 2024 tí ò ṣe nǹkan kan fún ẹ mọ́ Lanre ìgbà yẹn wá lẹ́gbọ́n ẹ wá dé èèyàn burúkú ẹ̀gbọ́n yẹn lọ wá fọwọ́ gún nímú báyìí ló fọwọ́ gún lójú ayé òun ṣe bẹ́ẹ̀ wọn ò ń ṣe bẹ́ẹ̀ Lanre tó bá ń tì ẹ má jẹ́ wọn tì ẹ pa má jẹ́ kán tì ẹ pa sórí má fi rẹ wé ìyá màbúkú tó jáde tí wọ́n hẹ̀pẹ̀ ìyá màbúkú bó ṣe wà yẹn obìnrin ni a lọlé ọkọ mi a fi ọkọ mi a live òkè a wà òkè a ṣe single mother tó bá dẹ̀ jẹ́ kó fẹ́ ó sì sí pé wọn ò fẹ́ kọ single mother pọ̀ níta láti jẹ́ kó wà òkè láyé rẹ̀ ṣùgbọ́n Lanre bó ló ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ìṣe ara ẹ sí ìwọ tó mọ kó sọ ọ̀kan di méjì ìwọ tó lè mú tọ́rọ́. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tárábìnrin yìí sọ fún Yèyé Mẹ́sọ̀ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí sí comment section ẹ má gbàgbé àti support wa nípa subscribing sí channel like àti share fídíò wa ẹ ṣé gan-an fún àtìlẹ́yìn yín mo dúpẹ́ àmọ́ lóore.